Báyìí la ṣe ń kí olúwo Ifá ìpínlẹ̀ Ògùn olóyè Arẹ́gbẹ́ṣọlá ní púpọ̀ káàbọ̀ sí ìlú Ìlaró ní Yewa níbi tí àwọn Yewa ti ń gba àlejò gbogbo babaláwo ìpínlẹ̀ Ògùn. Ìpàdé àpapọ̀ èyí tí wọ́n máa ń ṣe ni ó ń wáyé ní ọjọ́ Ọjọ́bọ̀, ọjọ́ Àlàmísì, ọjọ́ 18 oṣù kínní ọdún 2024. Ẹ̀rí àwọn babaláwo ló ń dé láti ìlú Ẹ̀gbá yẹn o. Àwọn ìyá nífá náà tẹ̀lé wọn wá o. Àwọn babaláwo láti ìlú Ẹ̀gbá ẹ̀rí akọ̀wé Dúrókìfá Ọlálékan akọ̀wé ìpínlẹ̀ Ògùn. Àwọn ni wọ́n ń lọ wọ́n gbé ìwé dání. Ìwé àwọn babaláwo ìpínlẹ̀ Ògùn náà ni wọ́n ń kọ. Bẹ́ẹ̀ ni ẹ̀rí àwọn babaláwo láti Abẹ́òkúta nílùú Ẹ̀gbá àwọn ni wọ́n ń wọlé bọ̀ yìí. Wọ́n ń wọlé bọ̀ wá sínú ìpàdé àpapọ̀ ti ìpínlẹ̀ Ògùn tó jẹ́ àjọ babaláwo ìpínlẹ̀ Ògùn. Bàbá wa Ìfádòwó ló ń bọ̀ yìí. Ẹ̀rí bàbá tuntun náà wá o. Bàbá wa Ìfádòwó ló ń wọlé bọ̀ yìí àti bàbá wa Dérìnsọ́lá. Àwọn ni wọ́n wọlé bọ̀ yìí. Ẹ̀rí Ojúbọ̀nà àwọn rèé. Àwọn ni wọ́n ń gba àwọn èèyàn lálejò lónìí. Ẹ̀rí bí wọ́n ṣe ń wọlé. Akọ̀wé ti wọlé, wọ́n ti gbéwèé wọlé. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ni wọ́n ń kíra wọn. Ẹ mọ̀ pé tí babaláwo bá pàdé wọn á jùrùkẹ̀rẹ̀ iṣẹ́ṣẹ́ ni. Ẹ̀rí apẹ̀tẹ̀ bí Ọ̀rúnmìlà òun ló wọlé yìí o. Ìyá wa apẹ̀tẹ̀ bí Ọ̀rúnmìlà. Ẹ̀rí àwọn babaláwo Ifá ti Yewa òun náà gbé wọlé. Ẹ̀rí bàbá wa ẹlẹ́wìí ìpínlẹ̀ Ògùn ìyẹn Àdìmúlà Àmọ̀ó Adébáyọ̀ àwọn ni wọ́n wọlé yẹn ẹlẹ́wìí ìpínlẹ̀ Ògùn. Ẹ̀rí àwọn babaláwo ti ń wọlé lọ́lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ẹ̀rí bàbá wa àwọn tí Akilẹ̀ Ìjẹ̀bú náà ti ń wọlé o. Àwọn tí Rẹ́mọ ti ń wọlé o. Àwọn tí Yewa ti ń wọlé o. Ọ̀la Ifá ti wọlé o. Àwọn ìyá wa wọ́n ti ń ṣe báwo ni gbogbo yóò ṣe dùn tí yóò ṣe ní gbọ́ngbọ́nú. Ìpàdé tòní ẹ̀rí àwọn àgbààgbà ti fìkàlẹ̀ sí i. Wọ́n ti fìkàlẹ̀ sí níbi ìpàdé tòní. Àwọn àgbààgbà ti fìkàlẹ̀ sí o. Wọ́n wá ń kíra wọn. Oníkálukú ń kíra. Ẹ̀rí pé ẹkú àtijọ́ mọ́ra wọn rí. Wọ́n ti ń kíra wọn pé ẹkú àtijọ́, ẹkú àtijọ́, ẹkú àtijọ́. Wọ́n jókòó pẹ́múpẹ́mú. Ẹ̀rí àwọn àgbààgbà, àwọn ọ̀tọ̀kùlú ìlú, àwọn ọ̀jìmí, àwọn èèkàn kòkò nínú iṣẹ́ babaláwo. Bẹ́ẹ̀ ni àwọn ìyá nífá àti àwọn apẹ̀tẹ̀ bí Ọ̀rúnmìlà ni wọ́n ń wo bí gbogbo ẹ̀ yóò ṣe gúnrégé, tí gbogbo ẹ̀ yóò ṣe dọ́gba. Báwo ni wọ́n ṣe ṣe òun làwọn èèyàn ti ń wọlé yìí o. Omi lè wà àlejò. Wọ́n ní kí wọ́n kọ́kọ́ mu omi náà. Ẹ̀rí ìyá nífá ti Rẹ́mọ ó ń kí bàbá wa, àwọn bàbá wa tí wọ́n wà níkàlẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ń kí bàbá wa tó jẹ́ olúwo Ifá ìpínlẹ̀ Ògùn. Ẹ̀rí ìyá nífá àti ọlá Ifá wọ́n ń kíra wọn. Ẹkú àtijọ́ mọ́ra wọn rí náà ni. Bí àwọn èèyàn ṣe ń wọlé tí ìpàdé ò tí ì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kálukú ń kíra wọn. Ẹkú àtijọ́ o. Ṣé fá ń rò o? Ẹ̀ǹlẹ́ o bàbá wa àbọrúbọyè o. Bẹ́ẹ̀ ni wọ́n ń kíra wọn. Bí babaláwo méjì bá pàdé àbọrúbọyè bọ́ ṣíṣe òun ni wọ́n ń kíra wọn. Ẹ̀rí kálukú ti jókòó pé kí la gbọ́ lónìí. Ìròyìn ìpàdé tó kọjá ó di dandan kí wọ́n mú tọ̀ wá wá. Bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà, àwọn màmá àti àwọn bàbá tí wọ́n wá láti Yewa, láti Ìdíròkò ni, láti Ìlaró ni, láti Jọ̀gá Orílẹ̀, láti Ìbátẹ́fin. Ẹ̀rí àràbà rẹ o. Àràbà gbámúgbámú àràbà ìpínlẹ̀ Ògùn ni wọ́n jókòó yìí. Ìjẹ̀bú ni wọ́n ti wá o. Ẹ ti rí bàbá. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn tí wọ́n wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ Ògùn. Àràbà rẹ o. Ṣé ẹ ti rí bàbá wa àràbà? Àwọn ni wọ́n jókòó yẹn. Ìyá nífá Rẹ́mọ wọ́n wá jókòó lẹ́yìn bàbá wa àràbà. Ṣé ẹ rí pé ó ń dùn ó ń dán? Báyìí ni a ṣe ń bẹ̀rẹ̀ rẹ̀. Kí n kó àwọ̀ sí àárín wa. Bàbá lẹ́bọ̀ ní kí á tó fi ṣe gbogbo. A máa fi ṣe ológun àìsàn alẹ́jà fún alábàáwọ̀ àmọ́ àrùkù fẹ́ yẹn jẹ. Ó yẹ kó máa jẹ́ tipá. Màá fi àsìkò yìí pé bàbá wa tí a mọ̀ sí olóyè Ìfádòwó, bàbá wa Ìfádòwó tó wá fún wa ní ìwé ìbẹ̀rẹ̀ ìpàdé kí a tó máa tẹ̀síwájú. Ká bá a fi àtẹ̀wá àti ariwo gbé bàbá mi náà dé. Babaláwo ìpínlẹ̀ Ògùn àti àsìkò àdúpẹ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àsọ̀rọ̀ dájọ́ wípé àdá ọjọ́ pé àdá oṣù kò. Àwa fi ìpàdé sí ìlú Yewa ní àpapọ̀ fún ìpàdé gbogbo ìpínlẹ̀ Ògùn. Gbogbo
tí a máa sọ nílé tó bá bá ètò ọ̀tún wọlé ó máa burú sí má bàa jáde èdè àìyedè àìgbọ́ra wáyé ìfọ̀lùkàṣọ ọ̀daràn má kó ṣẹlẹ̀ sí gbogbo wa bí ẹ̀sìn fábó ṣe ń gòkè nǹkan tó mú nǹkan tó ń lọlẹ̀ má yẹ kó lọ sílẹ̀ ìfọ̀lùkàṣọ ọ̀daràn à ń bẹ̀ à ń tọrọ oore ńláńlá gidi bí ẹ̀sìn nígbà bó ṣe ń ga tẹ́sí mùsùlùmí tó ń ga sókè ẹ̀kẹ́sì tó wà náà ẹ̀kú ga sókè kámá ní máa yan òkú orí kọ̀ọ̀kan wa tí a wá sí bí ní èní tá a bá padà lọ sí dékadé lájọ káyọ̀ bá kó máa dùn nígbà kan sọ ní òdì mọ́ ní tèmọ̀tèmọ̀ ọ̀nù kọ̀ fàmájọ adéwàpọ̀ fún làwọn darọ̀ pẹ́pẹ́ ẹlẹ́rú ayé fámàdùn pẹ́pẹ́ eléku eléku ẹ̀jẹ̀ ẹlẹ́ja ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ ayé fámàdùn ìlà àtọ̀ ọlọ́wọ́ aṣáájú wa Ọ̀rúnmìlà. ẹ ṣé bàbá wa àgbáyé á túbọ̀ dalẹ̀ fún wa ẹ ṣàbọ̀rọ̀ àbọ̀ ìfọ́lú wa o. màá tún fi àsìkò yìí pé bàbá wa olóyè Ifá má jẹ́ kó dùn mí Ṣónáìkè tí wọ́n jẹ́ àṣẹdá mi Ifá má jẹ́ kí n tẹ́lẹ̀ má jẹ́ kí wàá bẹ́ẹ̀ àbúrò àgbẹ̀ aṣáájú kí àwọn bá lè mọ̀ fọwọ́ tiwa ní àárín wa. ó wá tó àṣírí ìwòwò fún ẹ̀lẹ́ ọba lè fa ẹ̀lẹ́. ẹ jẹ́ kí n padà sórí òkè yẹn kí n lọ pe bàbá mi olóyè tí wọ́n jẹ́ oníǹkan ìní olùgbàlejò ìní tí orúkọ wọn jẹ́ Fáyọmí Mùtáírù olúwo ṣàwọn ọmọ àbá aṣáájú lábẹ́ bàbá mi. màá fi àsìkò yìí pé bàbá wa aṣojú àwo Gbogbo Babaláwo nílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn state olóyè Ifáyígà Adéfágbọlá. mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo tún fẹ́ pé bàbá mi tí wọ́n jẹ́ ẹlẹ́rìí Gbogbo Babaláwo ní ìpínlẹ̀ Ògùn state Aishif Amao Adimula. ọkọ ìyá ní bàbá wa torí mi ti wúyè agbègbè bàbá wa olóyè Ẹjùbọ̀nà Gbogbo Babaláwo ti ìpínlẹ̀ Ògùn state tí o gbá mọ̀ sí Ifákúnlé Egbésọlá. bàbá wa ìyá nípa Gbogbo Babaláwo yẹ wa Àwórì ìyá wa olóyè Bọ́lájókòó Ìdíyẹmí. mo tún fi àsìkò yìí pé ìyá wa ìyá nípa ti ìpínlẹ̀ àrú Arẹ́mọ tí gbogbo àmọ̀ sí olóyè Ọmọ́wùmí Odùníkan káwọn ọmọ àbọ̀ sí. màá tún fi àsìkò yìí pé bàbá wa ààrẹ onífọ̀ ayé wa Àwórì olóyè Àràbà Fani Fáṣọlá wọ́n máa bọ̀ sí orí àpẹẹrẹ. àti olúwo wọ́n máa bọ̀ síwájú ní tábìlì iwájú yìí àti kọ̀ọ̀kan. alára
Adébísí kí àwọn náà kàn máa bọ̀ sí. Tí a bá wo ìjókòó wa yìí àti ojú àwọn bàbá ó gbórégé àdèpé fún ìgbà ìpè onípòfo àléròfo ẹni pé èṣù ló fo òun náà wá sí kí ni aṣòfò ẹ̀fọn rẹ̀ àwọn oníbà aṣòfo nípa ìmọ̀lẹ̀. Ní báyìí jẹ́ kí n fi àsìkò ẹgbẹ́ bàbá mi olóyè Chief Àtẹ̀gbẹ́ ká wá fún wa ní welcome address tí a mọ̀ sí ọ̀rọ̀ ìkíni káàbọ̀ àbúrò àbọ̀ ìjà. ẹ̀làbọ̀ yìí bọ́ ṣiṣẹ́ o. A kí gbogbo àwọn bàbá látòrí bàbá wa Olúwo ìpínlẹ̀ Ògùn lórí bàbá wa Àràbà ìpínlẹ̀ Ògùn, bàbá wa Akọ́dá ìpínlẹ̀ Ògùn, bàbá wa Ṣẹ̀dá ní ìpínlẹ̀ Ògùn àti gbogbo àwọn àgbààgbà pátápátá láì dẹnikẹ́ni sí lórí gbogbo àwọn ìyá àti gbogbo àwa babaláwo lápapọ̀ lágbára Olódùmarè àní wára wa tì ilé wa arójú ọ̀nà wa aráàyè àìní mọ̀ ṣe mọ́ Olódùmarè ò ní fi sínú ọ̀rọ̀ wa. Àjọ babaláwo nípínlẹ̀ Ògùn ó ń dùn dán àìní dùn mọ́ Olódùmarè ní tí ó ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún mi, wọ́n ń fi àsìkò látòrí bàbá wa Akọ́dá ìpínlẹ̀ Ògùn, bàbá wa Ẹlẹ́wì ìpínlẹ̀ Ògùn, gbogbo àwọn àgbààgbà pátápátá wọ́n ní àwọn ń kí gbogbo àjọ babaláwo nípínlẹ̀ Ògùn káàbọ̀ sí ilẹ̀ Yewa Àwórì fún ìpàdé ti ọ̀tẹ̀ yìí lágbára Olódùmarè àníṣe lè dágbére o. Bàbá wa Akọ́dá wọn ò lè wá sí ìpàdé yìí lénìí torí nǹkan kan ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yewa lénìí tó bá jẹ́ kì í ṣe pé ìpàdé yìí ti wọnú tó báyìí tó ṣẹlẹ̀ ní àbá má lè ṣe ìpàdé lénìí. Ọ̀kan lára àwọn olóyè wa nílẹ̀ Yewa Àwórì bí olóyè Ajígbọ́ Tifá Agiri onífàlẹ̀ Yewa Àwórì oṣooṣù ní ìrọ̀lẹ́ àná, so la ṣe ní kí àwọn èèyàn wa ní ìfẹ́ kó wa jọ kí wọ́n dúró fún ètò ìsìnkú ẹ̀. So ìyẹn ni jẹ́ kí bàbá ó dẹ̀jọ́ ọmọ kọfà bàbá wa Akọ́dá, so wọn yẹn ò jẹ́ kí gbogbo àwọn èèyàn láti bẹ̀yìn kí wọ́n lè wá sí ìpàdé, so yẹn ni ò jẹ́ ká rí àwọn náà. So nípàdé yìí à ń ké wa wípé lágbára gbogbo la máa dàgbà la máa darúgbó à ní rí àtẹ̀yìnkù mọ́. So pẹ̀lú iṣẹ́ táwọn bàbá rán mi máa dá lábàá táwọn bàbá bá fàṣẹ sí pé ká dúró ìṣẹ́jú kan fún ẹni yẹn ká tó bẹ̀rẹ̀ ohun gbogbo. ẹ̀làbọ̀ yìí. Ó tara bẹ́ẹ̀ mo pé bàbá wa alága kọmitì bàbá pẹ́pẹ́pẹ́ ọmọ àbọ̀ bàbá ṣe bá ń kó ṣe. Ojúbọ náà. Eriwo ẹ̀yà lóní àsìmí o ẹni dé eriwo yá lóní àsìmí. Eriwo yá wọn ló di ẹgbá eriwo yá wo òde ìjẹ̀ṣà wo àgbà yàtọ̀ tí wàá mú wọn nífẹ̀ẹ́ akẹ́lú ẹbẹ ẹni dé eriwo yá lóní àsìmí ẹni dé eriwo yá lóní àsìmí. Bẹ́ẹ̀ ni o ẹ̀yàn kirikẹ́ yẹlé ẹlẹ́yẹlé ẹ̀yàn àpapọ̀ àgbẹ̀ àkówọ̀n lẹ́dìyẹ ọjọ́rọ̀ ìwúrújọpọ̀ iṣẹ́ bàbá alẹ̀ ẹ̀já jọ ṣe ìwúrújọpọ̀ iṣẹ́ bàbá alẹ̀ ẹ̀já jọ ṣe. Dákúndákún kò fi èdè gbogbo ara kó rọ̀ wá o nítorí tí gbogbo ìjọ babaláwo ìpínlẹ̀ Ògùn
kó o bá ní ṣe o. agbẹwà sí iye wa wò. agbẹwà tá a gbé wá sí iye wa wò ní báyìí nílùú Ìlaró ká nípa tó làbà ká nípa tó gbogbo rẹ báyìí kájọ bá a ṣe nílùú Ìlaró tí wọ́n ṣe ìpàdé nílùú Ìlaró ká nípa tó gbogbo rẹ báyìí ká ṣẹ́gun ọ̀tá kárẹ̀ ní kó o bá ní ṣe omi tútù nípa lóyè kí n gbóná olómi tútù lọ ṣẹ́gun báyìí ká ṣẹ́gun ọ̀tá lé kárẹ̀ yìí báyìí kó o bá ní ṣe mo níbẹ̀ ní oúnjẹ omi ṣẹ́kú tó omi gbọ́nà sí méjì ọmọ ṣẹ́kú tó gbómi sí méjì àti omi àti ọ̀nà wọn pínra wọn tó mẹ́rin mẹ́rin díwá fún ìdí ìgbìdí ṣọ́tá ní omi òyìgì igi ọ̀tá omi àwọn òyìgì igi àwọn kú mọ́ òyìgì igi ọ̀tá omi. ọdún ayọ̀ ọdún lùmú kó jẹ́ ká má fojú sunkún ọmọ ká fojú sunkún aya ká má fojú sunkún ara wa o àjàlọ̀lọ̀ babaláwo ẹni bí wàá bẹ̀rẹ̀ àjàlọ̀lọ̀ babaláwo ẹ̀fọn tí wàá bẹ̀ fọ̀n adó abolúwẹ̀rí ọ̀rọ̀ gẹ̀ẹ́tì ẹ̀kúnrẹ́ wo ni wọ́n sun wọ́n ní ẹbọ ní kọ́ yá ṣe erin lápàtì ọ̀run àjàlọ̀lọ̀ ipá olúwẹ̀rí kò ní àjàlọ̀lọ̀ ẹ̀fọn lápàtì ọ̀run àjàlọ̀lọ̀ ipá pa kó márùn ọmọ ẹgbẹ́ máa rí ká má pè jù. láti máa ń bọ́ sí àkìmbọ́ sí níbi ìbànújẹ́ ìrayọ̀ ni kó máa jẹ́ ti bàbá yọ̀ ọdún ọdún owó ọdún ayọ̀ ni kó jẹ́ báyìí kó o bá ní ṣe tí a bá tọ́ sílẹ̀ nítorí fún bí a bá tó sọ̀rọ̀ rẹ̀ níjọ́sà ọ̀sà ayọ̀ sáàdì méjì ojú ọpọ́n akúdẹ́dẹ́tẹ́ ojú ọpọ́n akúkiri bíi ti bá fún adéyẹmẹ máa ṣe ó mèremère àrà tó ìbò lálógún kì í bàjẹ́ pípele ní pele sí òkè làgbọ́sì awo sórí ìbòkú làgbọ́sì ọkọ̀ òkè là babaláwo tó bá gbọ́ fáwọn agbọ́sì ẹ̀ lókèrè kó máa lọ báyìí kàmá rẹ̀ kó o bá ní ṣe mú nígbà tí ó jẹ́ àpọ̀ndá babaláwo ọtíjábọ̀ tẹ ọtí tọ̀nù wá sílé ayé ọtíjọyè apẹnijọ́ ọtíjọyè ìlú pẹ̀lú wa ọtíjọyè apẹnijọ́ ìwà kájẹ ní àkókò.
adé àbọ̀dọ̀ iṣẹ́ tí wọ́n kàn fún mi lórí wọ́n ní kọ́kára lé ẹ̀bọn ní kọ́ ya méjì ǹjẹ́ kóró kó ṣẹ́kù kú omi láyé ní ẹ̀sùn ìbílẹ̀ Èkìtì gbogbo wa káàbọ̀ sí ìpàdé tí àjọ babaláwo ìpínlẹ̀ Ògùn yóò sún kẹ̀lẹ́kẹ̀lẹ́ tó kan ẹkùn Yewa Àwórì ní ẹ̀ní ọjọ́ 18 oṣù kìíní ọdún tá a wà nínú èyí 18/1/2024 àkọsílẹ̀ ìròyìn ìpàdé tí a ṣe ní ìlú Ìjẹ̀bú Òde ní ọjọ́ 19 oṣù kẹwàá ọdún tó kọjá 19/10/2023 ìpàdé tèmíbẹ̀ ní dédé agogo kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọ̀sán pípé àwọn àgbààgbà sí orí ìjókòó ní àfiṣíwájú lẹ́yìn èyí ètò obìnrin bá wá yé láàrin àwọn ojúbọ̀nà ìlú kọ̀ọ̀kan lábẹ́ ojúbọ̀nà ìpínlẹ̀ Ògùn ìwúre ìbẹ̀rẹ̀ wáyé láti ẹnu bàbá wa olóyè Olúfadédáyọ̀ Alámọ̀rí ti ìlú Ọ̀sọ̀sà kíkà ìròyìn ìpàdé tó kọjá wáyé láti ẹnu akọ̀wé tí àbá wáyé pé ìròyìn náà pé láti ẹnu ìyànífà ìlú Rẹ́mọ àti ìyànífà ìlú Ìyípa tí wọ́n kéjì àbá bíbu ọwọ́ lu ìròyìn náà ní pé ó wáyé láti ọ̀dọ̀ bàbá wa olóyè Àràbà Ifákọ́yèdé Odùsànyà Àràbà ìpínlẹ̀ Ògùn àwọn ọ̀rọ̀ tí ó jẹyọ ọ̀rọ̀ nípa sátífíkẹ́ẹ̀tì ọ̀rọ̀ nípa ẹ̀tọ́ wa lọ́dọ̀ ìjọba olóyè Adébáyọ̀ Àmàwù ẹ̀wì onífà ìpínlẹ̀ Ògùn ṣe àlàyé fún gbogbo ìjókòó wípé ọ̀rọ̀ kan ṣoṣo ló ṣì wà lẹ́nu àwọn tí wọ́n fẹ́ bá wa ṣe sátífíkẹ́ẹ̀tì náà wípé àsìkò láti gba ìmíràn wọlé lásìkò yìí olóyè Ifáyígàdòsùn akápò ìpínlẹ̀ Ògùn náà sì sọ sí ọ̀rọ̀ náà wípé ọ̀rọ̀ nípa lancet tí àwọn alternative medicine tí wọ́n gbé kalẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ògùn gbé kalẹ̀ pé àwọn tó gbọ́ngàn kan nípa rẹ̀ mọ́ lẹ́yìn èyí ni wọ́n pe ẹni tí ó jẹ́ aṣojú ìgbìmọ̀ náà olóyè Fáníákí Amósùn alága ìṣẹ̀ṣe ìlú Ẹ̀gbá tí wọ́n ti sọ wípé iṣẹ́ ń lọ lórí rẹ̀ ṣùgbọ́n àwọn fọ́ọ̀mù tí bá wà lọ́wọ́ wọn kí wọ́n fi gbogbo ìránṣẹ́ lónìí olóyè Olúfadédáyọ̀ wọ́n wá sọ fún wọn pé wọ́n béèrè yìí pé sátífíkẹ́ẹ̀tì wo ni wọ́n ń sọ nípa ẹ̀ olóyè Ifáyígàdòsùn tí wọ́n jẹ́ akápò sì ṣàlàyé fún wọn wípé sátífíkẹ́ẹ̀tì ti tẹ́lẹ̀ kò dára tó ni àwọn bàbá ṣe fi ẹnu kò yí pé wọn yóò ṣe àtúnṣe sí sátífíkẹ́ẹ̀tì náà láti ṣe òmíràn olóyè Olúfadé wá tẹ̀síwájú pé kí àwọn àgbààgbà kí wọ́n yan ìgbìmọ̀ láti bá ṣe àtúnṣe sí òfin wa wípé tí wọ́n bá ti ṣe àtúnṣe sí òfin náà tí ó ti dúró déédé wọ́n lè yí orúkọ náà padà láì ṣe sátífíkẹ́ẹ̀tì míì olóyè Ọlálékan Tẹ̀dímọ́lẹ̀ láti ìlú Ìjẹ̀bú sọ wípé ó dára kí a jà fún ẹ̀tọ́ wa ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ aṣojú wa báwo ni ọ̀rọ̀ owó kò ṣe ní máa dá ìjà sílẹ̀ olóyè Fákọ̀yà láti ìlú Ìjẹ̀bú sọ wípé ó yẹ kí àwọn àgbààgbà mọ gbogbo aṣojú tí ó jáde láti ẹkùn kọ̀ọ̀kan kí wọ́n lè bá mọ̀ pé àwọn tí wọ́n rán níṣẹ́ ní ilé yìí gbogbo wọn sì dìde láti fi ara wọn tí wọ́n sì pàtẹ́wọ́ fún wọn olóyè Ṣókọ̀yà Kẹ́hìndé láti ìlú Rẹ́mọ sọ pé ó dára kí á béèrè fún ẹ̀tọ́ wa ṣùgbọ́n ṣé àwa náà ti gbé ìgbésẹ̀ tó tọ́ bíi kíkí gómìnà wa tàbí láti yọjú sí wọn fún ìdúpẹ́ ti ọ̀lídé tí wọ́n fún wa olóyè Abíọ́dún Fálànà láti ìlú Ìjẹ̀bú wípé wọ́n gbọ́dọ̀ jẹ́ kí àwọn kọmitì máa ṣiṣẹ́ láti lè máa jábọ̀ àwọn ìròyìn tí ó bá kójú owó fún àwọn àgbààgbà bàbá wa olóyè Káṣímáwo Ọ̀fọlájì láti ìlú Ẹ̀gbá wọ́n fi èsì sí ọ̀rọ̀ náà nípa pé ká má jẹ́ kí ọ̀rọ̀ owó níná kó sú wa o pé Elédùmarè yóò máa bo gbogbo wa ní àṣẹ torí bí a bá ṣe ná owó sí náà ni a ṣe máa rí àwọn ẹ̀tọ́ wa gbà lọ́dọ̀ ìjọba olóyè Olúfadé Alámọ̀rí ti ìlú Ọ̀sọ̀sà wípé kò ṣòro wọ́n ní pé kò ṣòro láti rí gómìnà wa tí a bá ti ṣetán àwọn yóò ṣe atọ́nà wa débẹ̀ láìsí ìdádúró olóyè Adébáyọ̀ Àmọ̀wù ẹ̀wì onífà ìpínlẹ̀ Ògùn wọ́n kí ọ̀rọ̀ bàbá náà lẹ́yìn nípa wípé kì í ṣe kíkí Ifá nìkan tàbí kí a rúbọ kí a ṣe ètùtù nìkan ni èèyàn fi ń jẹ́ babaláwo wípé ó máa ní àwọn ìlànà lóríṣiríṣi
tí ẹni oníkálukú máa wúlò fún tí ó sì máa jẹ́ ìrọ̀rùn fún ìlọsíwájú bíi kí ènìyàn mọ ènìyàn ju ara wọn lọ tàbí kí ènìyàn jẹ́ ẹni tí ó ní akíkanjú tí kò ní ní ìbẹ̀rù láti lè sọ̀rọ̀ ní ibikíbi. wọ́n wá sọ wípé gbogbo àwọn nǹkan yìí jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ pàtàkì àti wípé kí a máa ṣe kóríyá fún àwọn tí wọ́n bá yàn jáde lọ sí ìpàdé kọ̀ọ̀kan tí wọ́n bá ti ń dé láti máa jíṣẹ́ nítorí pé kú iṣẹ́ ni mo rí iṣẹ́ yá o. olúwo Ifá ìpínlẹ̀ Ògùn bàbá wa olóyè Arẹ́gbẹ́ṣọlá Anípúpọ̀ wọ́n dìde kí gbogbo ilé wípé àpò ìpàdé tòní wípé ọba ilé ìgbìmọ̀ yàtá síwájú wọn nílà kò ní ṣe ìpàdé tòní ní àṣẹ wọ́n sì ṣe náà wípé láyọ̀ ní oníkálukú yóò dé ìletò rẹ̀ àṣẹ. wọ́n wá sọ wípé kí ni àwọn nǹkan tí ó ń fà á tí àwọn ìgbìmọ̀ tí ẹsẹ̀ wọn kò kí máa ń pé ní ìpàdé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n jẹ́ kí ẹsẹ̀ wọn máa pé nítorí àwọn àti àwọn aṣojú àwọn tó kù báwọn ṣetán láti ṣe àtìlẹ́yìn tó dúró déédéé fún àwọn ìgbìmọ̀ tí wọ́n yàn. olóyè Fáyígà Akápò ìpínlẹ̀ Ògùn sọ wípé inú àwọn dùn sí ọ̀rọ̀ tí bàbá wa sọ pé àti rí gómìnà kò ṣòro nígbà tí ó bá yá ó kù sí ọwọ́ àwọn àgbààgbà láti lè mọ ìgbésẹ̀ tí wọ́n máa gbé láti mọ bí wọ́n ṣe máa yọjú sí wọn. wọ́n wá tẹ̀síwájú nípa wípé àìkí pé ẹsẹ̀ àwọn ìgbìmọ̀ aṣojú kọ̀ọ̀kan ó kù díẹ̀ káàtó pàápàá jùlọ àwọn Ìjẹ̀bú Akílẹ̀ nítorí wọn ni wọ́n ṣe sún ìpàdé ìpadà sí ọjọ́ Àlàmísì wípé dandan ni kí á mọ bí àtúnṣe ṣe máa wá sí ọ̀rọ̀ náà. olóyè Adébáyọ̀ Àmọ̀wò ẹ̀bí onífá ìpínlẹ̀ Ògùn jíṣẹ́ alága ìgbìmọ̀ wípé wọn kò lè wá sí ìpàdé lénìí wípé ó ní àwọn kankan tí wọ́n yanjú ní àdúgbò wọn. wọ́n wá gbẹnu wọn sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe rán wọn sí gbogbo ìjókòó wípé kí wọ́n bá wọn bí wọ́n léèrè ìdí tí ẹsẹ̀ àwọn ìgbìmọ̀ kì í fi pé sí ìpàdé àti wípé ṣé wọn kò fẹ́ àwọn ní alága ni nítorí kò yí àwọn tó kù. wọ́n tún wá sọ̀rọ̀ nípa àwọn oyè jíjẹ tí Akílẹ̀ Ìjẹ̀bú tí wọ́n sọ nípa rẹ̀ lónìí. olóyè Ọlá Ifáṣọ̀gbọ́tà dé láti ìlú Ẹ̀gbá wá rọ gbogbo àwọn ìgbìmọ̀ pé kí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ìyẹn ló lè mú ìlọsíwájú bá àjọ babaláwo ìpínlẹ̀ Ògùn. lẹ́yìn yìí ni bàbá wa Àràbà ìpínlẹ̀ Ògùn bàbá wa olóyè Ìfákáyọ̀dé Odùsànyà ṣe àlàyé nípa oyè tí wọ́n ti sọ sẹ́yìn wípé àwọn kò fẹ́ ìrìnmì tí gbogbo àjọ babaláwo ìpínlẹ̀ Ògùn fún àwọn pé alákejì ni àwọn fẹ́. Ìyánífà ìlú Rẹ́mọ màmá Ìyánífà Ọmọ́wùnmí Odùníkàn dìde sọ sí ọ̀rọ̀ náà pé ọ̀rọ̀ ìlú náà wípé kí gbogbo wa ká fi ìfẹ́ bá ara wa lò kì í ṣe àsìkò yìí ló ṣe yẹ kí bàbá wa Àràbà ìpínlẹ̀ Ògùn ṣe máa wá sọ wípé àwọn kò fẹ́ oyè kan. Akápò ìpínlẹ̀ Ògùn olóyè Fáyígà Dòsùnmù sọ sí ọ̀rọ̀ náà nípa wípé ó yẹ kí Àràbà ti fetíketí láàrin àwọn àgbààgbà ìgbìmọ̀ láti bá lè mọ ohun tí wọ́n máa ṣe sí kò ní jẹ́ wípé ó ṣẹ̀ dé gbangba lẹ́yìn. olóyè Fáyígà Dòsùnmù wọ́n wá jíṣẹ́ wípé oyè àgbọ̀ngbọ̀n àwọn fẹ́ jẹ́ ní ọjọ́ 21 oṣù kejìlá December 21. lẹ́yìn náà ni gbogbo àwọn Ìjẹ̀bú fi ẹnu kò yí pé alákejì náà tí wọ́n fún àwọn tí rí ọmọ oyè fún olóyè Abíọ́dún Adésànyà ni wọ́n máa fi jẹ alákejì ti ìpínlẹ̀ Ògùn tí gbogbo ilé sì gbà wọlé. lẹ́yìn ni wọ́n wá fẹnu kò yí pé àti alákejì àti àgbọ̀ngbọ̀n yóò jẹ́ wíwú oyè náà ní ọjọ́ 21 oṣù kejìlá. wọ́n fi olóyè wọn léni pẹ̀lú ìgò ọdún méjì àti ẹgbẹ̀rún 5,000 naira. gbogbo ilé sì gbà wọlé wọ́n sì ṣe òwe fún wọn pé oyè náà mọ́rí pé ọjọ́ àpò láyọ̀ àṣẹ. àbákí ìpàdé wá sí ìpamọ́ lónìí wáyé láti ẹnu olóyè Olúfádé Dáìró ní déédéé agogo 3 kọjá ìṣẹ́jú 10 ọ̀sán. ètò owó mínítì Ẹ̀gbá 5,000 naira, Ìjẹ̀bú 5,000 naira, Jíwà 5,000 naira, Rẹ́mọ 5,000 naira. owó ìpàdé jẹ́ 5,700. owó tí wọ́n fi mú olóyè wálé ní 5,000 naira. àpapọ̀ gbogbo rẹ̀ jẹ́ 30,700 naira. ìlú Yewa Àwórì ni wọ́n ní ìpàdé tó ń bọ̀ ní ọjọ́ 18 oṣù kìíní ọdún tó ń bọ̀ 18/1/2024.
ìwúre ìpamọ́ ìpàdé láti ẹnu ilé ìfàǹbẹ láti ìlú Ìjẹ̀bú ní déédé agogo 3:00 àpapọ̀ gbogbo owó tí ó wà ní ilé ní owó àpapọ̀ jẹ́ 114,140 naira. Èyí ni àkọsílẹ̀ ìròyìn ìpàdé tí ó kọjá. Àkọsílẹ̀ ìpàdé. Pàtókì ọlọ́jẹ̀dí. Ní fàgbèsè kí wọ́n bọ́. Bàbá wa àràbà Ògbórẹ́mọ ni rí tí wọ́n wọlé tí wọ́n kí wa yẹn pẹ̀lú ìgbà ìjáde wọn. Àwọn kókó ọ̀rọ̀ tí ó jẹyọ ní ìpàdé tó kọjá àkọ́kọ́ ń bẹ ni ọ̀rọ̀ nípa ẹ̀tọ́ wa pé báwo gẹ́gẹ́ bí nínú àwọn bí wọ́n ṣe ṣe àwọn àlàyé ní ọjọ́ yẹn pé gẹ́gẹ́ bí tí wọ́n bá ti fúnyàn ní ọ̀lídé ní àwọn ìpínlẹ̀ tí wọ́n bá ti fúnyàn ó ní àwọn ojúṣe kan tí ìjọba tó gbọ́dọ̀ máa ṣe fún àwa ẹlẹ́sìn ìṣẹ̀ṣe kí làwọn ìgbésẹ̀ tá a fẹ́ gbé tí a fẹ́ rí àwọn ọlọ́gbà lápẹ̀yìn lè yẹn jẹ́ àkọ́kọ́. Èkejì náà ni pé ǹjẹ́ báwo gangan ni àwa gangan ṣe fẹ́ lè yọjú sí ìjọba ìpè láti. Tìbí náà ti ẹbí ìdìbò náà ni. Wo èyí padà o. Àbá àwọn ti padà ìpàdé tó kọjá mẹ́rin la wá. Rárá o torí pé ẹ fẹ́ joyè ẹni sùúrù ọdún 21 ẹni sùúrù ọdún 21 tí ẹ wá mo bá pẹ́ fẹ́ joyè. Ẹ máa rí pé next week ẹ máa mọ̀ wọ́n ti yí padà. Ẹ̀yin mélòó lẹ wá lónìí? Mo sọ yẹn lẹ́ẹ̀kan pé náà àmìfà ń bọ̀ bí kan sí olú ẹnìkan àwọn méjì wọ́n dìbì kan mú wọ́n ṣèkan lórí ìlú. Àwọn méjì lè ti wá síbí. Kábíyèsí olúwo ẹbẹ ti gbọ́ bí ọ̀rọ̀ wúwo sí. Ẹ bá rẹ̀ padà. Àbọ̀rọ̀ àbọ̀ yìí mo kí gbogbo ẹ̀yin bàbá níkàlẹ̀. Ìbéèrè mi fẹ́ béèrè lọ́wọ́ alága kọ́mítì Babaláwo Ìpínlẹ Ògùn. Ìbéèrè mi náà ni pé ṣé àwọn rẹ́mọ yìí nìkan ni wọn ò ṣe déédéé ni àbátúrí akílẹ̀ Ìjẹ̀bú ṣáwọn akílẹ̀ Ìjẹ̀bú yìí nìkan ni wọn ò ṣe déédéé nínú ìgbìmọ̀ yẹn ni àbátúrí inú àwọn ẹkùn míì náà tí wọn ò ṣe déédéé. Ẹ ṣé o bàbá. Kì í ṣe àwọn akílẹ̀ nìkan o àwa adìyẹ wa náà àwọn tí ò ṣe déédéé wà nù wọn bẹ́ẹ̀ ni àwọn arẹ́mọ àwọn tí ò ṣe déédéé wà nù wọn tó dùnnú mi ni pé àwọn bàbá tí wọ́n jẹ́ àgbàlagbà bíi ẹni méjì ẹni mẹ́ta wọ́n bá wa ní lóòrèkóòrè yẹ́bọ̀ àwọn ẹgbà ń ṣe déédéé. Àwọn ẹgbẹ́ ò ṣe déédéé o olúwo wọn ò ṣe déédéé o tá a bá dé ẹjọ́ ọ̀rọ̀ ló débẹ̀ o tí èmi bá dé Gbódù Ẹ̀gbá tí bá dé Gbódù Ẹ̀gbá máa ṣe máa pè wọn ò ní sílẹ̀ fún wa mo lọ ọ̀kan tó jẹ́ pé aago kan lù bá mi ní lẹ́nu ọ̀nà tá a rẹ̀ ní sílẹ̀ fún wa àwọn náà ò ṣe déédéé o nàbà wà nù nàbà wà nù wá o gbogbo wọn ò wá òní yìí nìkan ni mo rí pé wọ́n ṣe gẹ̀rẹ́ o gbogbo wọn ni ò wá wọn ò tọ́nà ẹ bá sọ fún wọn ẹkùn mẹ́rẹ̀ẹ̀rin wọn kò tẹ́ wọn ò ṣe déédéé tó ẹkùn mẹ́rẹ̀ẹ̀rin wọn ò ṣe déédéé tó olùwòsàn tí àwọn jẹ̀bú akílẹ̀ yẹn iná ló ṣe pọnpọn jù. Àwọn lọ́gà. Àwọn lọ́gà nígbà bàbá iṣẹ́ ìjọ ìmọ̀ ní pé ó fẹ́ jẹ́ ìyá àtọ̀ díẹ̀ díẹ̀. Yàrá láti yẹ ṣé ìjù báyìí. Àbọ̀rọ̀ àbọ̀yè o. Orúkọ mi ni ọmọ òun mi ò dùnú kàn. Ìyánífà Rẹ́mọ. Mo kí ẹ̀yin bàbá mo dẹ̀ kí àwọn alága náà o. Mo kí àwọn ìyánífà gbogbo. Ọlọ́run má fowó dá wa. Ọlọ́run má fowó dá wa o. Ọlọ́run má fowó dá wa o. Tí a bá máa rán ọmọ iṣẹ́ àfúlówó tó bá jẹ́ wípé ọ̀rọ̀ owó ni ló mú ìfàsẹ́yìn wá fún igun mẹ́rẹ̀ẹ̀rin kán sọ pé ní àwọ̀lélù kọ̀ọ̀kan
kọ́ máa fún wọn ní owó mọ́tò ọ̀nà yìí jìn ọ̀nà yìí jí o tó bá gbé ìpàdé irú ìpàdé tá à ń sọ tó bá gbé síkì báyìí ó jìnnà o. Kò síbi tá gbé bójá Abẹ́òkúta ni kò sí kékeré ìrìn àjò Olúwo kò sí kékeré ìrìn àjò nísìnyí láti Ṣàgámù dé Abẹ́òkúta 1000 lọ dé ibi tá a máa ti jókòó kálá ní 2000 go come àbí 3000 ṣá. Ẹni tí ò jẹun sùn lánàá tí ìpàdé dẹ̀ kan lénìí tí ó dẹ̀ mọ bó ṣe máa yáwó pé àyẹ́dẹ̀jọ yá mi lówó kí mi lọ bí báyìí ájókòó ni o. Kọ́ máa sọ nínú ìpàdé ilédù wọn ìpàdé àwọ̀lédù wọn àjọ awo wọn kọ́ máa sọ ń bẹ̀ á lọ sí ìpàdé báyìí o bí ojú nǹkan kan ẹ fi ràn wá lọ́wọ́ tí ìyá tún máa mú orí yá wá nítorí ẹ̀rọ kan 6 náà ń kàn fún ìdìbọn o owó àwọn àgbàdo. àgbọ̀ ẹrùkọ́ 6. ẹrùkọ́ 6 náà ń kàn fún òdìbọn. Owó ní sà ẹ má bínú sà owó ní sà tí wọ́n bá sọ ní àwọ̀lédù wọn èló lẹ máa fi wọ mọ́tò wọn ní 10,000 go come àwa 4 okay àfúnyín ní 5,000 lọ fún 5,000 àyà bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ẹjọ́ tó kò sówó náà láṣẹ á bà yín o báyìí 10,000 ò yọ ó jẹ́ èèyàn méjì náà máa ní kó lọ kí méjì dúró tó bá tún dòjì tó bọ̀ méjì yẹn àwọn yẹn wọ́n á tún ṣàṣìṣe lọ́bì wọ́n á wá àmọ́ láì jẹ́ pé owó pẹ̀lú nǹkan tá à ń sọ yìí kọ̀ǹpléènì yìí náà lè máa kọ̀ǹpléènì pé wọn ò wá wọn ò sí wọn ò pé ẹ̀yin Òdùmarè. sẹ́ńtọ́ máa kọ́wọ́ sí àbíyá ẹ̀ tí kò nínú tó tó. tàbá ní ká máa dìfẹ́ǹdì alága ti sọ ọ̀rọ̀ nísọ wípé àwa tí wọn ò kì í ṣe déédéé ẹni tó bá ń ṣe déédéé á mọ̀ pé òun ṣe déédéé ẹni tó bá ṣe déédéé á mọ̀ pé òun ṣe déédéé wọ́n á tún ṣe ní níbi tó bá ti sọ pé kí èèyàn 6 wá sí kankan téèyàn 5 bá wá ń bẹ̀ kọ́yìn sọ pé àwọn ènìyàn tí ì ṣe dáadáa bí alága ṣe sọ pé àtàwọn àti Rẹ́mọ náà àwa 5 là máa ń wá sípàdé láti Rẹ́mọ nínú èèyàn 6 àwọn ẹnì kan tó kù jù kan àtúntò èèyàn kan rè pélésẹ̀ gbàmí àwọn á lé ṣẹ́rí ti ìwọ̀n Ìjẹ̀bú pé lágbájá nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ tàbáríkà máa dìfẹ́ǹdì yẹn èyí tó jù ń fẹ́ ti máa bẹ gbogbo àwọn bàbá sí ni pé àtúnṣe ṣàlàfẹ́ tàtúnṣe bá ti wà kò sí nílùú kọ̀ọ̀kan oníkálukú wa náà ti fi joyè kọ̀ọ̀kan gbẹ̀yàn joyè babaláwo ajoyè tàbí kó joyè Òṣùgbó tàbí kó joyè ìmùlẹ̀ tàbí kó jẹ́ olórí ẹbí tàbí kó jẹ́ tó wúlò nú ẹbí tàbí nínú ìjọ so ṣùgbọ́n tí ìpàdé yẹn bá ti ń bọ̀ a máa tètè máa gbé tíra wọn èyí tó wà important lágbájá mi ò ní láì ṣe o èyí lágbájá ní kẹ́ dibẹ̀ mú lágbájá ní kẹ́ dibẹ̀ mú àwọn tó dẹ̀ máa dibẹ̀ mú yẹn náà ó máa fojú wò pé ṣé nínú àwọn 6 yẹn ṣáwọn mẹ́rin ti pé tó ti lè sáré bá wa ṣojú bẹ̀ yẹn tó bá ti pé 4 it's okay so ibi táwọn sọ̀rọ̀ sí nìyẹn ibi tí ìyàwó ti pòwe pé ẹ̀rùkọ́ 6 ni wọ́n rọ sílẹ̀ fún òdìbọn ọ̀lẹ èèyàn ẹni tó jẹ́ ọ̀lẹ tó yẹ pé tó bá mú bí tó bá máa jọ bí wọ́n á mú ẹ̀rùkọ́ 6 wọn á rọ sílẹ̀ fún tó bá tún mú alẹ́lẹ́ igúdú wọn á gbòmú sílẹ̀ wọn gbà kúkúrú alẹ́lẹ́ yóò ní pákó eléyìí yóò ní pákó wọn tún mú sílẹ̀ àtọ́kọ́ máa tó bí 6 èyí tó máa fi ṣiṣẹ́ náà ẹ̀ á rí tó ṣe bí òye kan táwọn sọ nítorí kò fẹ́ ṣe kankan nú ẹ̀ ó máa yọ bọ̀rọ̀ àwọn náà ti mọ̀ pé kò fẹ́ ṣe àwọn ẹ̀wọ̀n fún ní ọ̀ṣọ́ tó pọ̀ ajáàrí kan tó máa mú nú ẹ̀ so mọ ẹ̀rùkọ́ 6 náà kọ́ sílẹ̀ fún òdìbò ní èyí tó jù gbogbo ẹ̀ ni pé a nídìí láti defend ara wa àtàwọn àti Rẹ́mọ àti Ìjẹ̀bú bẹ́ẹ̀ tí èyí tó jù níbi tí pé wọ́n tètè máa ṣílẹ̀kùn níbi tá a ti ń ṣe ìpàdé ní Gbódò Ẹ̀gbá yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ la máa ń complain ṣùgbọ́n wọ́n ti change tẹ́mọ̀ kò lè sọ gbọ́ngbà míì náà ìkọ̀kọ́ máa ha lẹ́ẹ̀kọ̀kan bí ènìyàn ní wá sípàdé tí olórí ẹwú. kó ló gbé máa fèsì ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn dọ́gbadọ́gba ẹ bá wa sọ fún Adéfá àwọn ẹrù wa kan wà lọ́wọ́ Adéfá ta ní kókó wá ilé ẹgbẹ́ yẹn olóhùn àkówá kò dẹ̀ kó wá o. yẹ sọ̀rọ̀ Dayọ̀. bẹ́ẹ̀ ká ẹ̀sọ́ ẹrù tẹ́ pọ̀ sí mi lọ́wọ́ olùwáyé. ẹrù tó wà ní ọ́fíìsì gómìnà tẹ́lẹ̀ láti kẹ́ bá kó wá ẹ̀dẹ̀
promise wa nínú ìgbìmọ̀ pé ẹ bá wa kó wá ẹ̀ẹ́dẹ̀ kó wá. promise kí ni mi ò tí ì kú ẹ má parọ́ mọ́ mi. promise wa torí ẹ̀ mo ṣe sọ ọ́ lójú olúwo. mi ò tí ì kú. olúwo ẹ má bínú bí bá ti ń pè ní ìwà o bá fẹ́ máa ṣe ní ìwà o. eriwo ya o. ìpè kọ́ ìpè láti Ilé-Ifẹ̀ wọ́n sọ fún wa pé ìwé ìṣẹ̀ṣe tí àwọn gbé fún wọn láti ọjọ́ yìí láti pé kí wọ́n ṣe ìwé ìṣẹ̀ṣe parapọ̀ pé àtúnṣe pé ìwé yẹn ti délẹ̀ ṣùgbọ́n káyà ikọ̀ wa tí wọ́n á lo ọjọ́ mẹ́ta 25, 26, 27 of this month káwá wo àyọkúrò ní o tàbí àfikún kó tó di pé wọ́n á bu ọwọ́ lu ìwé yìí gbọ̀ngì tí ìwé yìí ó jẹ́ ti àparapọ̀ gbogbo babaláwo àgbáyé so láti yóò tó bí ìjẹni àbíjẹni tí àdúgbò ìpín yẹn so a dẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn ìgbìmọ̀ àtúnṣe lórí ẹ̀ láàárọ̀ yìí náà ló jẹ́ ká pẹ́ díẹ̀ àti wá sọ bí ìgbìmọ̀ ṣe rò ó ni pé aṣojú wa nígbà tí wọ́n ti sọ pé ká yan wọn ò sọ yé kẹ́ nìkan fún wa bọ̀tà wá rò pé bóyá ẹni mẹ́rin aṣojú wa ojúbọ̀nà kádẹ̀ yan ẹnìkan ní Yewa ẹnìkan ní Ìjẹ̀bú Akílẹ̀ wọ́n jẹ́ mẹ́rin èròǹgbà ti àwa kọmitì òun nìyẹn ń lágbé síwájú ẹ̀yin bàbá o. ẹjọ jáde àtúnṣe tó wà bẹ́ẹ̀ ní pé àti Yewa àtẹ̀gbá kí wọ́n mẹ́nìkan lẹ̀ kí Rẹ́mọ àti Ìjẹ̀bú káwọn náà mẹ́nìkan lẹ̀ kọ́ jẹ́ èèyàn mẹ́rin bá a ṣe jọ sọ nìyẹn o bàbá kan sọ pé Yewa kẹgbà má sọ pé ọ̀rọ̀ dàwọn náà mọ́. ẹ máa bọ̀ ẹ dúró ẹ ti dúró dúrẹ́kì sáà bó ṣe rí ni pé aṣojú ti wá láti Rẹ́mọ aṣojú ti wá láti Rẹ́mọ ojúbọ̀nà ti wá láti Ẹ̀gbá Yewa àti Akílẹ̀ nìkan ló kù àgbáyé sọ́ọ̀sì nìyẹn bóyá jẹ́ nìyẹn. àbọ̀rọ̀ àbọ̀ yìí orúkọ mi ni olóyè Adésínà Ìyẹ́kúnlé Àtẹ̀gbẹ́sùn lára onífàyè wa Àwórì. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹ̀ ń ṣe fún wa yìí a ti gbọ́ lórí platform bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ ìbéèrè tèmi ni pé ṣé ìwé ìjúbà ilé ìsìn fani àbí ìwé wo ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ ní inú ẹ̀ bóyá constitution tàbí tó fẹ́ pa babaláwo pọ̀ ní tribal federation ni o àbí ìwé ìsìn ni wọ́n ń sọ̀rọ̀ ìwé ìsìn ni tó bá jẹ́ ìwé ìsìn ni àbá ni mo fẹ́ mú wá àwọn tó ń bá fẹ́ yàn lọ kí wọ́n jẹ́ àwọn tí wọ́n kàwé tó mọ̀wé níwọ̀nba ìyẹn iní ẹlẹ́ẹ̀kejì kó jẹ́ àwọn tí wọ́n gbọ́ Yorùbá tó kún ojú òṣùwọ̀n mo ṣàkíyèsí wípé ìwé tí wọ́n kọ́ ṣe wọ́n tán akọ́ ń lò nílé ìsìn àwọn èdè tí wọ́n lò àwọn èdè ẹ̀sìn àjèjì bóyá ìwàásù àdúrà tí kìí ṣe ọ̀tẹ́ntìkì èdè àwa Yorùbá nígbà tí wọ́n máa padà ṣe ìtàn padà ṣe pálẹ̀ ní big green tó padà dé lẹ́yìn yẹn wọ́n correct àwọn nǹkan díẹ̀díẹ̀ ń bẹ irú ìwàásù wọ́n jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ ìṣítí ibi àdúrà wọ́n jẹ́ ká mọ̀ wípé ibi ìwúre ọ̀pọ̀ àwọn ọmọ wa tàbáwọn èèyàn wa tí wọ́n dáwọn ń lo ìwé yẹn wọ́n owó Yorùbá tó wà nínú ẹ̀ pé àtúnṣe ti wà nínú ìtí wọ́n kó dé yàtọ̀ sí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tó bá tó fẹ́ lọ dóko yẹn sì kí wọ́n wò deeply irú àwọn àtúnṣe bẹ́ẹ̀ kí wọ́n padà ṣàké kí wọ́n padà bá wa ṣe ká má lo èdè àwọn tí Lárúbáwá mú wá bá wa tàbí táwọn ọmọ òyìnbó mú wá bá wa ìtọ́jú ọ̀tẹ̀ntíkì abínibí àwa Yorùbá wọ́n jẹ́ kó pọ̀ ńbẹ̀ àbọ̀rọ̀ àbọ̀ yìí. bí ẹ̀yin ìgbìmọ̀ tí wọ́n ti àyàn bẹ́ẹ̀ ṣe tó yẹn èmi náà tẹ̀lé àmọ̀ràn tẹ́ mú wá táwọn bàbá ti fàṣẹ sí ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàbá wa sọ yìí yẹn àwọn tó bá máa lo àmójútó tó lágbára gidigidi gan ó gbọ́dọ̀ wà ń bẹ̀ o kì í ṣe pé ká dọ̀hùn kó jẹ́ pé nǹkan míì la máa mú ṣe. wọ́n bá máa ṣe ètò yẹn
wọ́n á ṣèwádìí gan dáadáa lé lórí iṣẹ́ rí nǹkan tèmi rò wípé àwọn ìgbìmọ̀ yẹn máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ni pé tán bá ti ṣe ètò ìwé yẹn bẹ́ẹ̀ wọ́n á dìdí pé àwa tá a jẹ́ babaláwo Ẹ̀gbá Rẹ́mọ Ìjẹ̀bú Yewa Àwórì wọ́n á pè wá wọ́n á ní ká ṣe sẹ́mínà kódà bójọ́ ọlọ́jọ́ méje ni láti Ìjẹ̀bú Ṣẹ́gbà ẹni tó bá súnmọ́ tòsí àti para máa lọ máa bọ̀ kì í ṣe ohun tó nira ju pé ká lọ sí irú odidi òkè lọ́hùn yẹn láti lọ lu ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ lọ tọ́ bá ṣe kinní yẹn wọ́n gbọ́dọ̀ fọ̀ kó mọ́ dáadáa o torí pé eléyìí náà tán bá tún máa ṣe yìí náà kàn fọ̀ kó mọ́ o tó bá gbà wá lọ́dún mẹ́ta sí kó tó bọ́ ta ó dájú pé kó bẹ́ẹ̀ ta tán wọ́n máa sọ pé aṣọ ẹ̀yà lórúnkún aṣọ ẹ̀yà lọ́rùn ẹ lẹ́yìn ọrùn lọ o so nǹkan tí mo rí ń bẹ̀ nìyẹn tẹ́ ẹ bá wò dáadáa ẹ wo àwọn tó tiẹ̀ jẹ́ àwọn ẹlẹ́sìn àjòjì gan ibi táwọn kan ti ń kó tiẹ̀ pé kán máa jajá bẹ́ẹ̀ wọ́n dẹ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́ pé kán máa jajá pé kò léèwọ̀ àwọn kan dẹ̀ ń sọ wípé kò yẹ kán jajá wọ́n tún rí àwọn náà tún rí nǹkan tó máa tún fi ṣe tó máa fi bá wọn fà pé anájà yẹn sẹ́ kò ṣe jíjẹ sẹ́ so oríṣiríṣiríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ bóyá wà nínú ìwé kìíní wọn ló wà nínú ìwé kejì wọn títọ́dọ̀ ti wá tọ́dọ̀ wa yìí tá a bá farabalẹ̀ ń dá o bí ọ̀kan bá gbìyànjú lé ní pé òun fẹ́ ṣe rẹ́kọ̀dù tó bá ti ṣe gbàṣàwò pé òun kò fọ̀ tó tí rẹ́kọ̀dù yẹn bá bẹ́ẹ̀ ta ó bá máa tó jọ mẹ́rin jọ márùn bí ti yan àwọn tó ń gbọ́ o torí àwọn tó ń gbọ́ lè má wu àwọn éríà kan bẹ́ẹ̀ ẹni tí ó ṣe fúnra rẹ̀ tó bá jókòó bá wà pé ìdẹ̀tìmọ̀ kí n ti ṣe sùúrù ìlú tí mo lá lu sí bí kinní yẹn ìlú agẹrẹ ìlú àwọn àgbààgbà ló yẹ kó dẹ̀ jẹ́ o so àní òsì kí yẹn má wáyé bẹ́ẹ̀ at the same time tí wọn bá máa ṣe náà kí wọn ṣe débi pé tó bá tiẹ̀ máa ní pé nǹkan kan kù ó má jẹ́ nǹkan tí ó jẹ́ pé gbogbo èèyàn bá ti rí báyìí náà ti máa mọ̀. sí ọ̀rọ̀ ìwé tí wọ́n sọ yìí nítorí pé ìrìn àjò tí yàn máa rìn á wá lọ á wá dé tí ò ní ṣe kankan tó máa mú bọ̀ àbí tó máa wá waste ẹ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń dùn yàn ṣùgbọ́n aládẹ tí mo rí pé àdélé bá àwọ so nítorí àrírìn òṣè o ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé àwọn tó pè yín yẹn ẹ máa ní láti nítorí ṣe mọ̀ pé nínú ọ̀rọ̀ fáì ẹ mọ̀ pé International Council for Ifá Jíjọ wà tó dẹ̀ jẹ́ pé méjì làwọn yẹn tún ni wọ́n pín sí ẹ máa ní láti ṣe àwọn ìwádìí kan ṣé ìwé tí wọ́n ti torí ẹ̀ pé wá sí ṣé ìwé ìsìn ni àbí ìwé odù mímọ́ àbí ìwé Ifá nítorí mẹ́ta ló pín sí o ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ lèmi ṣe tẹ́ bá gbé ìwé ìsìn kan wá bá mi tí ò bá ìlànà adúláwọ̀ lọ a lè lò nínú ìjọ wa nítorí ìjọ wa ní ìlànà ó dẹ̀ ní ètò sọ̀rọ̀ mi yé ìlànà wa ó yàtọ̀ sí ti Ifá káyéjọ ó yàtọ̀ sí Ifá kò ṣeun tì ó yàtọ̀ sí àtò tó bá jẹ́ ìwé ìsìn báwo nìyẹn ṣe fẹ́ work láàrin gbogbo àgbáyé mi ò rò pé ó lè work o kí yẹn dúró bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ ìwé odù mímọ́ ni a ti mọ̀ pé ọ̀rọ̀ Ifá ló fẹ́ wà ní inú yẹn ìyẹn fẹ́ dàbí bíbélì ni àbí Quran àwọn wo gangan ló fẹ́ ṣe kó má di pé èyí tí àwọn kan bá ṣe tó bá yá àwọn kan máa takò ní ọ̀la wọ́n á ní àwọn kan ti ń ṣe ìkan lọ nítorí ọ̀rọ̀ afẹ́ ṣe ìwé odù mímọ́ yìí àbí ìwé Ifá ó ti pẹ́ kò ń sọ̀rọ̀ sí i o mo rántí ńgbà tí àwájà ìṣìwà kékeré gan tó yẹ pé a máa ti iléèwé wá ṣe ẹgbẹ́ ìṣẹ̀ṣe youth organization tá à ń ṣe káàkiri ní gbogbo ìgbà yẹn ká máa lọ sífẹ̀ àwọn lè jẹ́ ó ní àwọn Ifá tí wọ́n bẹ̀rẹ̀ sí kójọ ń gbà yẹn ó ní àwọn bàbá tí wọ́n kó fún di ọjọ́ ìní alọ́lárí àràbọ̀ adábádé bísí tó lọ rí gbógunjà lódòdó ọ̀rọ̀ mi yé àràbọ̀ ìwé yẹn di ìsìn so ẹni láti wò irú àwọn tó pè yín sí ọ̀rọ̀ òwe yìí ṣé kò ń ṣe nǹkan tẹ́ máa dààmú lọ tẹ́ máa ṣe gbẹ̀ táàdì lọ́la táwọn fáṣọ kan tún ní irọ́ o àwọn aláràbà Olúwo Ilé-Ifẹ̀ ló ṣe yẹn o
àwọn máa tún gbé ti àwọn jáde o so gbogbo kíní ẹ ó gba ọgbọ́n mi ò ní kí ẹ má lọ o ṣùgbọ́n kẹ́ tó lọ ẹ ní láti ṣe ìwádìí yín kẹ́ ṣe home study yín dáadáa kí ìrìn àjò yẹn má lọ bọ́ sí ìrìn àjò tíyàn kọ́ máa rìn tó jẹ́ pé at the end of the day kò ní ṣe kíni kò ní mú nǹkan kan wá so wọ́n kúlọ̀ mọ̀ ṣé ìwé ìsìn náà fẹ́ ṣe ní àbí ìwé odù mímọ́ nítorí ìwé odù mímọ́ tá à ń sọ yìí gan-an tábà tún wò adúláwọ̀ tún ní ìwé odù mímọ́ tiwọn kí wọ́n tó lè adopt irú ìwé yẹn tí ò sí representative adúláwọ̀ níbẹ̀ á pẹ́ o mi ò jẹ́rù kí wọ́n lè gbà ni ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa so gbogbo kíní ẹ ní láti ṣe dáadáa bóyá tí ò bá yá wọn náà kẹ́ níbi tún lè là wọ́n ní kẹ́ lè ṣú wọn létí so nítorí ẹ̀ lèmi ṣe dìde tí mo ṣe sọ sọ̀rọ̀ yìí ẹ ṣe. kàtọ́jọ́ mẹ́ta tó bá fẹ́ farabalẹ̀ wò ṣùgbọ́n ẹ má jẹ́ ká ṣe tiwa lọ́tọ̀ ká má sọ pé àní rán wọn èèyàn lọ ẹ jẹ́ ká rán wọn lọ àwọn táwa rán lọ àwọn náà tún máa bá àdíṣẹ́ fún wọn lọ́hùn kó tó di pé wọ́n fọwọ́ lù ó jẹ́ máa ta ẹ̀yọ̀ kan fún wọn látọ̀hún wálé náà kí á gbé wá sókun state bí káwa náà rí díẹ̀ ẹlòmíì inú wa olóòjẹ ọmọ ẹ tí o ti ẹgbẹ́ yọ tí o mọ kankan ló máa ní dádì mi ẹ̀wọ̀n tí wọ́n kọ sísàlẹ̀ yìí tí dádì ẹ̀ tẹ̀ ti kà gbẹ̀ kọjá tí dádì ẹ̀ ò rí àwọn tá à ń rán lọ tó bá gbé fún wọn ní kọ̀ọ̀kan ọ̀lẹ́ kàtọ́jọ́ mẹ́ta o tó bá ti ṣí báyìí ọmọ àṣí báyìí ọmọ àṣí ẹ wo kíní exam tó ọmọ sukùl máa ń ṣe yẹn kíní jam tó ọmọ sukùl máa ń ṣe yẹn ẹni orí bá bá ṣe ni o ẹni kan ó dẹ̀ kọ́ ó kọ́ gbogbo ọmọ ó kọ́ wọn ní exam yẹn òun náà dẹ̀ ṣọ́ dẹ̀ fi lè tiẹ̀ torí ńgbà tó máa dé bí ẹni máa kẹ́ ó ti sú akọ̀gbẹ́ akílé báyìí máa kẹ́ báyìí. ẹ wo àwọn físà tó máa ń lágbá yẹn náà ẹlòmí dọ́kúmẹ̀ntì ẹ̀ pé wádẹ̀ máa lù ánà wọn ni fún wádẹ̀ lù tẹ́lómi ẹlòmí tó sọ̀rọ̀ dáadáa èyí tó fẹ́ sá lọ fún wa lù. ada fún yín ẹ má jẹ́ ká ṣe tiwa lọ́tọ̀ àwọn tá a fẹ́ rán lọ yẹn ẹ jẹ́ ká rán wọn lọ ṣùgbọ́n tí wọ́n bá gbà tí wọ́n bá wù lọ́hùn kọ́ wá jẹ́ kó yé wọn yí pé kí wọ́n tó tún buwọ́ lu aṣínà wọn bàbá ń lé o kí ní ẹ jẹ́ ká mú fún wọn nítorí a ò lè kà tọ́jọ́ mẹ́ta wọn ò lè kà tọ́jọ́ mẹ́ta wọ́n fẹ́ jókòó tí wọ́n fẹ́ wo àtúnṣe tún ẹ̀ abá tèmi nìyẹn gẹ́gẹ́ bí àràbà ọ̀tà tí wọ́n ṣe sọ tí wọ́n bá dé tó bá mú dé tábà wù tí kìíní yẹn túmọ̀ sí àwa náà ṣì ní àwọn bàbá ìjọ mi ládùúgbò lèmi náà lọ anúwe odù mi mọ́ anúwe orin èmi náà níjọ tó ṣe ṣe tábà máa ṣe àwọn bàbá yẹn náà gbọ́dọ̀ gbọ́ ṣùgbọ́n tóun náà bá lọ tó bá bọ̀ nísìnyí ó lè ṣe é ṣe kó tó sọ fún wọn ọ̀gá wa lókè ó lè ṣe é ṣe kó má sọ nǹkan kan fún wọn àjọ gbéwò síra wọn kì í ṣe tó máa lọ́jọ́ mẹ́ta tó máa díjọ́ kẹrin tó máa ní ọtí ìrànyàn láti Ẹ̀gbá wọ́n ti jẹ́ kí wọ́n lù á lè lọ́wọ́ sírú ẹ̀ o ṣùgbọ́n tí a fẹ́ rán lọ kó má yẹ pé wọ́n ránṣẹ́ sí Ògùn state ò dá wọn ní òun ni tí a fi ń rán wọn lọ kí wọn náà bá dẹ̀ dọ̀hùn kí wọ́n bá wà wò ẹ bá ti ka bí péjì mẹ́sàn-án ẹ máa rí mistake ẹ máa kó sọgbọ́n yàn máa rí ìdábàdẹ ẹ jẹ́ ká lọ sọ fún wọn bàbá ńlẹ̀ o ẹ fún wa ní ẹyọ kan yìí ká gbé lọ sí ìjọ Ògùn state o kí olúkálùkù fi ọgbọ́n ọ̀nù èyí tàbí ṣe mítìnì gan tá a bá mú fún ọmọ ó lè jẹ̀lẹ̀ kọ́lùkọ́ máa rí mẹ́rin pé ká wá wo èyí tí wọ́n kọ ní ibi ọwọ́ ẹ̀yìn o táàdé máa rí pé kò dáa pé àfi kí wọ́n rán gẹ̀ tó bá máa nígbà wọlé àlẹ́ gbà wọlé àwọn ọ̀rùn tèmi rúpọ̀ bẹ́ẹ̀ ṣẹ̀tẹ̀ ni pé àwọn ọfá tí nígbà yí bàbá wa lága ìkẹta tí wọ́n ní wọ́n gbàjọ́ gbà yẹn ìlú àwòbọ́ ó lè jọ ohun atúlẹ̀dè bẹ́ẹ̀ kọ́ má jọ ohun ṣé nísìnyí gẹ́gẹ́ bí àwọn bàbá mi wọ́n ẹlẹ́yìn àtọ́tọ́ ọ̀rọ̀ adúláfọ̀rún mi là ó lábẹ́ lómi àtọ́tọ́ ọ̀rọ̀ adúláfọ̀rún mi là ó máa lọ jalè. àwọn kan dẹ̀ wà nú ẹ̀ lóòótọ́ tó yẹ pé adúláfọ̀rún mi là ló ṣe tó yẹ pọ̀rún mi là ló ṣe lóòótọ́ tó yẹ pé wọ́n abẹ́ lu àwọn gbọ́dọ̀ ló bẹ́ẹ̀. báyìí ni gbẹ́kú tí a gbọ́dọ̀ tútó tó ṣe é nísìnyí nígbà tí wọ́n bá kọ́ ifá yẹn tí wọ́n bá gbé ifá yẹn tó bá bẹ́ẹ̀ nísìnyí àwọn èyí tó bá jẹ́ pé a gbọ́dọ̀ yọ ń bẹ̀ lóòótọ́ a gbọ́dọ̀ yọ kì í ṣe lọ́jọ́ iwájú la máa sọ pé òótọ́ nípa yẹn sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n tí ìwúdẹ̀ tí kò sí dé Amẹ́ríkà kò sí dé London láti rìn káàkiri ṣùgbọ́n torí wọn yọ láti ìsàlẹ̀ ní ẹjọ́. ìyẹn làwọn ẹlẹ́sìn àjòjì máa wá lò. ìyẹn àwọn tí a fẹ́ rán lọ àwọn tí a fẹ́ rán lọ ẹ jẹ́ kí a rán wọn lọ
tábà rán wọn lọ ẹjọ́ tábà rán wọn lọ káwọn náà dẹ̀dẹ̀ kó yé wọn lọ́wọ́ pé a ní ká wá wo ohun tí a ṣe ni o ṣùgbọ́n àlè ká kiri ìtọ́jọ́ mẹ́ta o náà bá àlè ká tọ́jọ́ mẹ́ta o tó bá yẹ kí wọ́n lè ṣe nǹkan fún wa kọ́ fún wa ní ẹyọ kan nínú ẹ̀ ká mú lọ irú mítìnì wa yìí kó máa gba alẹ́sùrẹ́ pé conference lórí ẹ̀ bóyá àgbélé ẹ̀láyéléwò kọ́ lè yẹ̀ wò. irú rẹ mọ láti ẹbẹ débi ẹyẹ iṣẹ́ lórí ẹ ìjẹbù láti bí débi ẹyẹ iṣẹ́ lórí ẹ gbà láti bí débi. kámọ̀ ìpè àwọn àlọ́ nítorí ọjọ́ yẹn ti sórí ọjọ́ yẹn ti kò tán. tí a gbọ́dọ̀ fífara lẹ̀ tó kójọ ẹ̀ tó sọ pé ká bu bọ́ọ̀lù. ẹ sọ sókè sọ. ìdí ni pé mo ti sọ ń bì mí ní nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ síwèé yẹn àwa tá a jọ ń bẹ̀ yẹn ó yẹ kó fún wa ń kọ̀ọ̀kan mi pé ká mú lọ stéètì wa kájọ lọ wò ó ǹjẹ́ Ògùn stéètì nípa tó sọ̀mìtì síbẹ̀ bẹ́ẹ̀ ó pọ̀ tábì mọ̀ pé inú fáwa yẹn náà lò síbẹ̀ wọ́n dẹ̀ ní ká bọ̀wọ́ lù ká wá wò kájọ ṣe òdò bẹ́ẹ̀ a gbọ́dọ̀ bára lẹ̀ sọ̀rọ̀ mi yẹ so lílọ wa kó dà torí ọ̀la ni so kéèyàn kan má kàn lọ ṣe nǹkan kan kó ní ṣe bá jọ ṣe ni so àjọ sọ̀rọ̀ lórí ẹ̀. mọ́tò bọ̀gà wọ́n ní 150 ẹ jẹ́ kó fún wọn ní 150. olúwo ẹ jẹ́ ká ṣe títú àìrà wa tán ìdílé tún ní pé ìwé tání tó bá dọ̀hún kọ́ tájẹ́ẹ̀tì ìwé ẹ̀ àwọn èyí tó máa pè fún wọn tí wọ́n bá rí opportunity àti fẹ́ gbára ìwé yẹn. ṣé tó wọ́n bá tó kọ́ pé làtọ̀ wípé ká ṣe ṣe owó. tó bá ẹ jẹ́ ká ṣe báyìí. ẹ wò ṣe é rí i mo kú iṣẹ́ ẹ kú iṣẹ́ o ó máa ń mórí oníṣẹ́ yá o àwọn tó fẹ́ lọ ìyá wọn ṣàbúrò mi wọn ṣẹ́gbọ́n mi ọ̀dọ̀ ṣe bàbá mi èèyàn mi ni wọ́n àwọn náà fẹ́ fi lélẹ̀ àtọmọ àtìyàwó ni wọn ọ fi ìyàwó lẹ̀ sílé ọ fi ọmọ lẹ̀ sílé ọ fẹ́ làgbọ́ tẹgbẹ́ lágbára ìfá náà á bá wọn fàdí fún wọn 200,000 yẹn ò pọ̀ tọ́ ọkọ̀ bá wà ní ọlẹ́pàá 1 million láàrin ọjọ́ mẹ́ta yẹn tó ti yé nísìn kí o tó di pé èèyàn máa donate ara ẹ̀ fún lù ó nífẹ̀ẹ́ lù ní o ẹ jẹ́ káwọn náà nífẹ̀ẹ́ wọn à nífẹ̀ẹ́ wọn pẹ̀lú gbogbo dáṣọ yìí rẹ̀ kẹ́ni kọ̀ọ̀kan bá wà ní ọlẹ́pàá 1 million ìyí tó fi ń lọ ìnísìn ẹlòmíín lé wà béèrè wọn tó yẹ kó gba 1 million lọ́wọ́ ẹ̀tọ́ nígbà ṣùgbọ́n ti yàn dá fúnfà ìyẹn ní káwa náà ro àárò tí wọn mọ́ ti wá o ìwọ̀n tó dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ babaláwo wa àfẹ́wó náà ni ó wà o àbí kára búlọ́ọ̀kù ká dẹ́kìnì kára rin òun la máa ń lé o òkú iṣẹ́ òun ló mú iṣẹ́ oníṣẹ́ yá o olúwo mi kan ti pòwe lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ o tẹ́ bá rán ọmọ iṣẹ́ tẹ́lẹ̀ yá má pẹ́ gbà fún wọn mọ́tò ó túmọ̀ kóhun ní wọn mọ́tò ó máa má tàbí wọn má gbọ̀n ní tó bá dijọ́ mi tí irú ẹ̀ náà bá tún ṣí orí máa ṣí wọn láti lọ ìwọ̀n tí a ròyìn pé wọ́n máa bá lọ́hùn ó ṣeé ṣe kọ́ má bàrú ẹ̀ o kìtì máa rí ta ni wọ́n máa fi sílẹ̀ ìyí tí gbogbo wa fi wà níbàyí ní kọ̀ọ̀kan níbàyí lónìí gbogbo wa la mọ nǹkan tí ó ti kọjá ńlé táwọn ò rí gbà tó dé ní ìsìn ẹlòmíì lọ́wọ́ wà lẹ́ni á ti pa 200,000 nù ẹlòmíì àti pàjù yẹn lọ ẹlòmíì ò lẹ́ni gbọ́ ẹ̀ káàsùn rárá ìfá máa ṣe wá bẹ̀ tó dé ní ìsìn ẹkú iṣẹ́ ó máa mú iṣẹ́ orí oníṣẹ́ yàwó 200,000 yẹn ó kọjú fẹ́nífẹ̀ẹ́ ọmọ àtìyàwó sílẹ̀ ó di ìdíjọ́ mẹ́ta tó máa lọ jẹun lọ́hùn tó máa mú ó tún wá fi ẹ̀mí ẹ̀ fún ewu láti báyìí dé Ilé Ifẹ̀ nítorí láti lè báyìí ní Abẹ́òkúta lásán ewu ni o. Ifá aládé àbáwá ṣe o 200,000 yẹn ò pọ̀ tó 200,000 yẹn ò pọ̀ tó. wọ́n láwọn donate 20,000 naira sílẹ̀ fún àwọn bàbá wa ẹlẹ́wìí àwọn náà wọ́n láwọn fún 10,000 naira 10,000 naira. ààrẹ onífà gbogbo yé wa wọ́n láwọn náà fún 10,000 naira. olùkọ́ná gbogbo ìpínlẹ̀ Ògùn 5,000 naira. ẹ máa bá ọkọ olùkọ́ná rẹ̀ mọ́ 5,000 naira.
yes aṣẹ̀dá àwọn àti aṣojú 20,000. ẹjọ ẹni sùn araba gbogbo kí Ògùn 10,000 naira agbagba gbogbo kí Ògùn 10,000 naira yes Ìyànífà Rẹ́mọ 5,000 naira. First five. Olúwo State 20,000, Adimula 10,000, Araba Ọ̀tà 10,000, Araba Ògùn 10,000, Ojúbọ̀nà State 5,000, Ìyànífà Rẹ́mọ 5,000, Alákejì Ògùn 5,000, Araba Rẹ́mọ 10,000, Ojúbọ̀nà Yewa 5,000, Ojúbọ̀nà Makun 5,000, Aṣẹ̀dá State 10,000, Aṣojú State 10,000, Akako State 5,000. Akako State 5,000. Ṣé inú àwọn tí adonate ṣe gbogbo aládùúgbò wa?